ẹ jẹ́ káwọn ọmọ yín máa sọ àwọn àṣírí wọn fún yín ní tó bá ṣe tí ò dáa ẹ jẹ́ máa sọ especially ìyá kí ìyá jẹ́ ń tọ́mọ lè sọ fún tí ò ní kàn pariwo eré pé ayé ẹ ti bàjẹ́ rárá tí wọ́n sọ pé a mistake wá nìyẹn we can still do it ẹnìkan wà tí ó ṣe tó láìláìláìlá inshallah kí n sì dádó ń bì ká má lose hope lórí wọn wọ́n ń ṣe dáadáa àbí wọ́n ń ṣe àbí wọn ò ṣe tó bá ṣe fẹ́ ká má lose hope Ànábì Nuh títí tọ́mọ fi wọná kò lose hope o ẹ̀mọ́ gbàgbé o tọ́mọ fi wọná ọmọ tó sọ fún pé ya bunayya yarkab ma'ana wala takun ma'al kafirin àbí ó ní ní sáwí ala jabalin yasimina mọ́ tí wọ́n bá ti sọ fún pé la asima al-yawma min amrillah kí ló tún lọ bọ́lọ̀ wọ pé rabbi inna ibni min ahli inna wa'daka al-haqq o lose hope ẹ má jẹ́ lose hope tí báyìí pé ó ti wà nù mọ́ ọlọ́run bá pọ́mọ yẹn ó tẹ̀rì ajẹ́pọ́lọ́run tún lè gbà á nígbà yẹn so mo ní ìtàn àwọn èèyàn tí mo gbọ́ rí pé wọ́n lose hope bẹ́ẹ̀ yẹn ó sì ṣẹlẹ̀ sí family mi kan wàláhì ọlọ́run padà ṣàánú ọmọ yẹn ìgbà tẹ́ ń sọ fún tí ò gbọ́ yẹn tẹ́ ń sọ fún ó ń deposit síbi kan ó ń reduce nǹkan tó fẹ́ ṣe so ìmọ̀ dákẹ́ ẹ mọ̀ torí pé ọmọ yìí ilé tí yàwó rárá ẹ sì mọ̀ sọ náà mo rí bàbá tó sọ fún mi pé ìní lose hope lórí rẹ̀ so abẹ́lọ́n bàbá kan tún èmi ó ní ọmọ wọn máa ń ṣe yahoo ọmọ wa sápò ńlẹ̀ ìgbà tọ́mọ yóò fi padà ó ní òun ti ní àwọn nǹkan kan òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí bàbá yẹn wá change style mọ́pọ̀ ńlẹ̀ àmúwò ìyàwó lè lò ó mùsùlùmí làwà bàbá yẹn wá súnmọ́ mú rò pé irú ọ̀nà yẹn lọ́lọ́run fi padà ṣàánú ọmọ yẹn tó náà fi wọn pé àṣẹ àwọn àdápadà ní sẹ́yìn pé kò fi èpè yanjú ẹ̀ òfin pè yanjú ẹ̀ ó sì tún wò pé ọmọ mi náà ni ẹ wá wo Yakub tó jẹ́ bàbá Yusuf fún 40 years èèyàn wá ọmọ fún 40 years ọmọ sọ̀rọ̀ yìí sì sọ pé àṣà àyà àti ẹ̀wọ̀n bí ìmọ̀ jẹ́míà pé ẹlẹ́ẹ̀kejì náà tá àtúrí báyìí bóyá àtúrí pẹ̀lú Yusuf tó ti sọ̀rọ̀ for the past 40 years àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní innaka lafi dalalikal qadim ẹ̀sà kílẹ̀ mọ̀ sí ráì fún náà so ká má lose hope lórí àwọn ọmọ tó máa ń ṣe nǹkan tí ó dáa dé gbogbo ìgbà tí àwọn ọmọ bá ń ṣe nǹkan tí ó dáa obìnrin kan ló sọ eléyìí fún mi ọmọ obìnrin náà ń gbé ọ̀dọ̀ mi ó wá pé ìyàwó mi ó wá ní ṣọmọ mi ń ṣe dáadáa ìyàwó mi wá ní bẹ́ẹ̀ ni ń ṣe dáadáa ó nítorí kí n lè check ara mi ni o mo ń bẹ Ọlọ́run bá pé tí ọmọ mi tó wáyé pé kí n ṣiṣẹ́ sí lọ́mọ mi ó fi sóríire Ọlọ́run jẹ́ lè máa ṣe so ó wá mọ̀ mọ́ increase effort tó ń ṣe àyà tó gbára lé náà ní kẹ́ni o àkáàna abuhuma saliha ní tó gbára lé náà nù pé òun fẹ́ increase iṣẹ́ olóore òun kọ́lọ́run lè ran àwọn ọmọ lọ wàláhì ọmọ yìí sí yàtọ̀ nù ọmọ wàláhì ọmọ yìí yàtọ̀ nù ọmọ a jẹ́ pé àṣàrù ìbádà táwọn òbí ń ṣe Ọlọ́run fi ń guide àwọn ọmọ wa abẹ́lọ́run Ọlọ́run dákun ràn wá lórí láti tọ́jú àwọn ọmọ wa ẹni tí ó bá wá tọ́jú ọmọ Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní aktharu fasadil awlad min abaihim wa ummahatihim ọ̀pọ̀lọpọ̀ ọmọ títí ẹ bàjẹ́ àtàrà bàbá àti ìyá ni o wrong choice wọ́n make a wrong choice wa taraku tarbiyatahuma wọ́n fi tẹ́rìbí àwọn lẹ̀ wala yantafi'u minhum wala yantafi'una minhum ẹgbọ́ minhuma wala yantafi'una minhum àwọn wọn ò ṣe àwọn ọmọ wọn láǹfààní àwọn náà ò ní ṣàǹfààní lọ́dọ̀ àwọn ọmọ yẹn o ọmọ wọn yìí bó yẹn o the only thing tó yẹ pé téèyàn bá tún tán èyí ó tún máa ṣẹ́kù ọmọ wa ń bẹ o pé téèyàn bá tún tán èyí ó tún máa ṣẹ́kù ọmọ wa ń bẹ o so investment ni ẹ jẹ́ ká náwó síbẹ̀ o ẹ jẹ́ ká ná àsìkò wa síbẹ̀ o ẹ jẹ́ ká ná àdúrà wa síbẹ̀ o ká sì máa ṣàdúrà fún wọn dùá níta fẹ́ báyìí ká máa sọ fọ́lọ́run pé mo fẹ́ kọ́ ọmọ yìí dì báyìí wọ́n ní Abubakar Siddiq ìyàwó rẹ̀ lóyún wọ́n ní sọ́kùnrin ní bẹ́ẹ̀nù ìyàwó rẹ̀ àbóbìnrin ó ní èmi ti sọ fọ́lọ́run pọ́kùnrin ni mo fẹ́ ó sì ní tẹ́mi fẹ́ fi ṣe Abubakar Siddiq wọ́n lọ́kùnrin lọ́mọ náà ìyàwó rẹ̀ bí o bí i Muhammad wíyẹn tó bí Asma tó bí Muhammad mo ti sọ fọ́lọ́run pé ọkùnrin mo fẹ́ mo sì ní tẹ́mi fi ṣe so ká máa ṣàdúrà fún wọn ẹni tójú wa máa ń tì láti bẹ Ọlọ́run láti ṣàdúrà nǹkan ti ṣe òṣètàn ti rí mú o èèyàn máa ń ṣàdúrà tí wọ́n máa dákọ̀ àwọn ọ̀rẹ́ èèyàn sí ìrìn wá lè dákọ̀ àwọn ọmọ èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ọ̀rẹ́ Abu Darda máa ń ṣe é sì máa dákọ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan